Kí ló wá fún? Kí ni mo gbà lọ́wọ́ yín tí mi ò sanwó? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ gangan? Don't tell me to calm down. Ẹ má sọ fún mi pé calm down. Báwo máa ṣe calm down? Kí ni calm down yẹn? Kí ló ṣẹlẹ̀ gangan? Ẹ sọ kí ni? Kí ló ṣẹlẹ̀? Kí mo mọ̀ yín yìí? Ìjẹ́. Anábì mi lẹ́yìn ọ̀pá mélòó mo ṣe wọ́n ní wò ní sáwọ́ méjì kí n sáwọ́ ayé kí n sáwọ́ ọ̀run awọ gbọ́mọ́ làkàsọ́bì ẹ̀jẹ̀ òwúrọ̀jú ẹyọ ọ̀run pọ̀ ṣẹ̀ṣẹ̀ òwúrọ̀jú ẹyọ ọ̀run pọ̀ ṣẹ̀ṣẹ̀ òwúrọ̀jú ẹyọ ọ̀run pọ̀ ṣẹ̀ṣẹ̀. Ẹ káre yóò dáa fún yín. Àṣẹ. Ọ̀rọ̀ yóò dayọ̀. Àṣẹ. Kò ní bàjẹ́ fún yín. Àṣẹ. Jàyè lájàgbọ́n èyí. Àṣẹ. Pẹ̀lú gbogbo ètò tí mo ti ṣe fún yín gbogbo yín pàápàá lè ti dẹni ọkùnrin. Ṣé àwọn tí ó gbógun lọ ti gbógun lọ àwọn ò ní bógun lọ o. Àṣẹ. Ẹ tí yóò bá ròyìn ogun kò ní ṣe kí ni kò ní bógun lọ àwọn ò ní bógun lọ o. Àṣẹ. Bákaná kì í ṣe lásán ni kò lè mú mi. Ẹgbẹ́ bí wọ́n kán ẹgbẹ́ ajá ń jẹun lajá jùlù èmi Bákanákì ń bá mi ṣeré ni tí n bá ṣe tán pẹ̀lú ẹ̀ ń mú báyìí ní pa bí ẹ̀fọn. Ìjọba wa mi. Sọ́mẹ̀lẹ̀ tó máa ń pọ́nlé náà lédè. Ọlọ́run. Jẹ́ kí n bẹ̀ pọ̀ di ara ẹ̀. Àwọn alájẹ rẹ bẹ̀ a ní pé. Hello. Hello, Daddy. Oh, we come market. Right now. Bákanákì. Níbo lẹ ti pàdé ẹ̀? Pàdé nǹkan náà. Mi jáde lọ ní ìsìn. Ọmọ yẹn ò gbọ́dọ̀ lọ. Láti fi kún ibà yìí, ẹ̀gbọ́jà mi sílẹ̀ ni. Bossman. Ọ̀rẹ́s, mo lè pa gbogbo yín fúnra mi o. Ọ̀gá wọn láti wá. Ẹ máa gbà mí. Ẹ máa ti jí bébì mi gbé. Bákanákì.